Nigerian police tẹ́ ìwé tó pa ọkọ olóyún aṣábíkiri ni o òun àtàwọn vendor ẹ̀ àwọn tó ń gbé polówó fún gbogbo wọn jọ wà nínú gúrùpù tó ti ń pààyàn wọn ò bá ti pa Lizzy Anjorin Ọlọ́run ló ní kí Lizzy Anjorin ní àwọn kí ló máa ń pe àwọn kinní yẹn security tó wà strong òun ló ń sọ́nsìn ẹ máa gbọ́. Now let's listen to Esabod. wọ́n tó bá lè jà mí ìwé ti bẹ̀ pé Lizzy gan sá ìbọn gọ́ọ̀sì ní next year ìyàwó tó ń relé ọkọ ọmọ yìí pé brigadier tí wọ́n pa sínú igbó ó mọ iye armies tó ń gáìdì ó mọ iye ọlọ́pàá tó ń gáìdì ọkọ olóyún ìjọ tí wọ́n pa àwọn ọlọ́pàá wọ́n sá gbogbo lọ. tó bá dé bẹ́ẹ̀ mọ́ ọlọ́jẹ̀ tí wọ́n aṣọ ti lẹ́ wọ́n tó bá lè jà ní ìwé ti bẹ̀ pé Lizzy gan sá. Now èmi l'Esabod ń bá wí bí báyìí ó ní pé èmi ti gbàgbé pé èyí mẹ́sàn máa ń sá wípé ọkọ olóyún tí wọ́n pa ní Nàìjíríà pẹ̀lú bó ṣe ní security tó wọ́n pa ó dẹ̀ tún dárúkọ ẹnìkan ó lẹ́ni yẹn náà ní security wọ́n pa so Esabod òun ló ń rán àwọn èèyàn kan lọ pa àwọn tó dárúkọ yẹn so ó wá fẹ́ rán kán wá pa àwọn ọmọ ẹ̀ láì ṣe mi ní August mo fẹ́ ṣèyàwó ẹ máa gbọ́ dáadáa. ìbọn gọ́ọ̀sì ní next year. ṣe tí ń gbọ́. ìyàwó tó ń relé ọkọ. now ṣe tí ń gbọ́ ó ní ṣèbí August ni èmi fẹ́ ṣèyàwó ní next year ẹ máa gbọ́. ọmọ yìí pé brigadier tí wọ́n pa sínú igbó ó mọ iye armies tó ń gáìdì. now ó ní brigadier tí wọ́n pa sínú igbó èmi ò mẹ́ni tó ń sọ èmi ò dẹ̀ mẹ́ni tó ń pa ó ní ṣé mo mọye armies tó gáìdì ẹ̀ torí pé òun lòún rán àwọn èèyàn kan lọ pa ó yá ta ló ń pè mí. ọkọ olóyún ìjọ tí wọ́n pa àwọn ọlọ́pàá wọ́n sá gbogbo. ó ní ọkọ olóyún Fatai ọkọ olóyún tí wọ́n pa sọ̀rọ̀ mi yé yín ó níjọ́ tí wọ́n lọ pa àwọn ọlọ́pàá sá wọgbó ni ẹlẹ́ẹ̀kejì t'Esabod máa confam pé òun lòún pa ọkọ olóyún nìyẹn àwọn vendor òun tí wọ́n máa ń gbé advert fóun láti Nàìjíríà ó sì máa dárúkọ àwọn vendor yẹn o àwọn yẹn lọ bá àwọn wá àwọn tó máa bá òun lọ pa àwọn èèyàn brigadier àwọn vendor òun ló ní kó òun lọ pa so ọkọ olóyún Esabod àtàwọn tó ń gbé advert fún àwọn ló pa ọkọ olóyún ẹ máa gbọ́ lọ. tó bá dé bẹ́ẹ̀ mọ́ ọlọ́jẹ̀ tí wọ́n aṣọ ti lé ìgbọ́dọ̀ rẹ̀ ọlọ́pàá mímú ẹran mi lẹ́fọ́ tó bá ti ní déètì ẹ̀ fún wa ń déètì o. now ó ti wá da àwọn ewúrẹ́ ẹ̀ síta ipe tó bá ti mú déètì kan fóun déètì tó kún bá bọ́dẹ̀ mo máa ń wo show mi dáadáa August 15 ni tí ò ń gbọ́ August 15 ni mo fẹ́ ṣe ìyàwó òvò fúnra rẹ̀ mọ date but o kàn ń wá tó máa fún èmi wá ń fún ẹ̀ ń sìn August 15 ni mo fẹ́ ṣe ìyàwó àwọn tó rán kọ́ lọ pa brigadier àwọn tó rán kọ́ lọ pa ọkọ olóyún máa rán wọn bọ̀ ṣòtìyé now àwọn tí Esabod máa ń rán iṣẹ́ agbénipa fún àwọn vendor ẹ̀ ní o òun fúnra rẹ̀ náà ló máa fẹnu ara ẹ̀ dárúkọ wọn o ẹ máa gbọ́ lọ. August pé bá ní pé ẹ lè bú àwọn tí ó ra ìyá láyà yẹn pa torí pé ìgbéga dé sí ṣe fara wí mi tẹ́mi lọ Nàìjíríà. now ó ní tábàdé a lè bú àwọn tó máa ẹjọ́ mọ̀ bọ́ ọkọ mi ń pè mí mo ń bọ̀ ẹ jẹ́ ń pè wọ́n bíbá. ṣé táwọn fóònù yìí máa ń hàǹgì báyà máa wá ṣe nǹkan o mi dẹ̀ fẹ́ yọ bluetooth ilé ìbáyìí fóònù dẹ̀ hàǹgì dẹ̀ hàǹgì a máa wá ṣe fóònù tí mo bọ́ ẹ jẹ́ ń pa bluetooth ilé kí n pè wọ́n bí báyìí mo ń bọ̀ náà mo ń bọ̀ fóònù dẹ̀ hàǹgì close
orí ẹ̀ burú fóònù orí ẹ̀ burú. Esabod ní àwọn tó pa ọkọ lóyún àti brigadier òun lòún rán wọn àwọn vendor òun tó máa ń gbé polówó fóun Nàìjíríà àwọn tó ní kóun bá òun máa polówó ilẹ̀ tóun bá polówó cream tóun bá polówó nǹkan àwọn làwọn jọ ń sowọ́pọ̀ táwọn jọ ń pààyàn Nàìjíríà so ó wá believe pé àwọn yẹn o kọ́ wá pa àwọn ọmọ òun Tina kọ́ pa Anna kọ́ dẹ̀ pa Lẹ́kan àti Wálé tán wáyé tán ṣèyàwó rí tán dẹ̀ wáyé wá ṣe rere rí tóun ò jèrè wọn ó ní kọ́ wá pa wọ́n ní August so ẹ máa gbọ́. ẹ fẹ́ tẹ́ bá ti ní déètì ẹ fún wa ní déètì o. August 15 ni. August pé ẹ bá ní pé ẹ lè. ṣẹ́rí tẹ́sádọ̀gì ṣíṣe lè ní pé kò ṣèyàwó fọmọ rí kò dẹ̀ jèrè ọmọ rí Elédùmarè ò jẹ́ kó wà nù kádàrá ẹ̀ pé ó máa jèrè ọmọ ayé dẹ̀ máa kíkú ayọ̀ lórí ọmọ so wá believe pé àjẹgbodò òun wọ́n ẹni kúnra ṣó ti yẹ yín sìn èmi mọ̀ ọmọ wa èmi ti fún ẹ̀tọ́gún bá bọ́dẹ̀ rìn òun wo show mi August 15 ni ṣó ti yẹ tó bá ti bí ìyá ẹ̀ dáa tó bí ìyá ẹ̀ kú tó bá jẹ́ pé wọ́n bí ìyá ẹ̀ tó bí ẹ̀ ìyá ẹ̀ yáyì yẹn ìyá ẹ̀ tó kú tó rówó rẹ́yìn ìyá ẹ̀ padà tó ṣe yẹ ìkẹyìn fún ìyá ẹ̀ tó bá bí ìyá ẹ̀ dáa ṣó ti yẹ máa rán wọn bọ̀ tó kú bá bọ́dẹ̀ rìn tó bá ti bí ìyá ẹ̀ kú ìyá tó bí ẹ̀ ìyá ẹ̀ tó bí ẹ̀ tó fòbò òṣì bí ẹ̀ yẹn tó bá bí ìyá ẹ̀ dáa wọ́n ní pé bàbá ńlá kú bàbá ìyá ẹ̀ nù sáré máa rán wọn bọ̀ ní Nàìjíríà ní August 15 máa rán wọn bọ̀. àwọn tí ó ra ìyá láyà yẹn pa torí pé ìgbéga Lizzy. ṣé ń gbọ́. ṣé farawé mi tẹ́mi lọ Nàìjíríà. ó ní torí pé èmi ń gbèjà Lizzy Anjorin so òun tóun rán wọn kọ́ lọ pa ọkọ olóyún tóun rán wọn tó lọ pa bìgídì àbí kí ló pé ń tàn mi ò tiẹ̀ gbọ́ ń tàn rí mi tiẹ̀ gbọ́rúkọ yẹn rí láyé mi so òun máa rán wọn wá ẹ máa gbọ́. àbí ní ṣe Nàìjíríà. ṣe tí ń bọ́ sìn ó ní àbí kì í ṣe Nàìjíríà ṣe ti rí àwọn nǹkan tí Nigerian authorities some of them ṣe rí nǹkan tó dá sílẹ̀ àwọn Nigerian authorities ìlú tó ń pè ní Giant of Africa orí burúkú títòkùbọ̀ abọ́dẹrìn aṣábíkiri ẹ̀sàdọ̀gì ẹ̀sà ajá yóò ṣì ìyá Wálé tí ò jèrè Wálé ìyá Tina tí ò jèrè Tina ìyálé kan tó ya wèrè tó fọwọ́ járí wọnúgbó àti ìyá Anna tí ò jèrè àwọn ọmọ orí burúkú tí ò lè rí ṣe ní Island tó gbé fún 45 years tí ò jèrè tí ò lè rí ṣe ó bìlífù pé òun á wá ṣe sí Nàìjíríà torí pé Nàìjíríà ní death ground Nàìjíríà ní ilé ikú tó ti ń pààyàn ṣé tí nìkan táwọn àwọn olórí wa kankan ṣé tí nìkan tó sọ Nàìjíríà dì í sìn ìwọ tó bá ṣàfẹ́ pààyàn tó ò bá ti lè rí ṣe níbi tó bá wà máa ṣe Nàìjíríà máa bẹ́ẹ̀ ṣe successfully. Now ẹ̀yin ọlọ́pàá Nigerian police tẹ̀ wọ́n tó pa ọkọ olóyún aṣábíkiri ni o òun àtàwọn vendor ẹ̀ àwọn tó ń gbé polówó fún gbogbo wọn jọ wà nù gúrùpù tó ti ń pààyàn. wọn ò bá ti pa Lizzy Anjorin ọlọ́run lórí kí Lizzy Anjorin ní àwọn kí ló máa ń pe àwọn kinní yẹn security tó wà strong òun ló ń sọ́nsìn ẹ máa gbọ́. ó sì Tinubu sọ ni ó ní tó bá pààyàn àpagbé ẹ gbọ́dọ̀ pa wọ́n padà. ṣẹ́sìn gbọ́ ó ní president Nàìjíríà sọ pé tó bá pààyàn àpagbé ipe torí ẹni president Nàìjíríà ṣe sọ pé káwọn èèyàn máa lo security mọ́ so àwọn ní agbára àti pààyàn bó ṣe wọn àwọn olórí burúkú ẹ̀dẹ́ ìjókòó ó kó àwọn ọmọ òṣì àwọn ọmọ òfò tó bí àwọn ọmọ òṣì tó yẹ pé wọ́n ti rámáyé tó ń jèrè ayé àwọn ọmọ ò lọ sí school kò sí tó ṣe graduation kò sí tó gbẹgbẹgbẹ kò sí tó ṣàṣeyọrí inú àwọn ọmọ òṣì tó ti òbò òṣì olórí burúkú ìjáde o ṣó ti yẹ yín sìn ó kó àwọn ọmọ òṣì tó yẹ pé kò jèrè wọn ó kó wọn sílùú òyìnbó ó wá sọ pé kí àwọn Nigerian authority kó máa pààyàn ní Nàìjíríà. ibi iṣẹ́ yín terrorist ọmọ ẹgbẹ́ fún. ṣe ti ń gbọ́ ìyàwó Ayétúndé Máyọ̀mí ṣe wà pa. nígbà Nigeria president kan sọ pé táwọn agbénipa tó bá gbé yín tó bá pa yín ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n. ṣe ti ń gbọ́. president ló pass law. August. ṣe ti ń gbọ́ ó lóun ò wá Nàìjíríà mọ́ ṣùgbọ́n àwọn á máa pa àwọn èèyàn Nàìjíríà torí Nigerian president òun ló mọ Nigerian president tó bá sọ ọ́ ṣe mọ̀ pé wèrè ni ó ní Nigerian president sọ pé àwọn agbénipa tó bá ti pa èèyàn àpagbé so àwọn ní àǹfààní láti contact àwọn agbénipa kó bá àwọn pààrin tó bá ti wọ̀n àwọn torí pé Nàìjíríà jẹ́ ibi tó ti ń pààyàn ní Island ló ti jókòó sí tó ti ń sọ yẹn o. tó bá tiẹ̀ lọ Nàìjíríà tó ń sá pamọ́ tó fẹ́ kàn tó máa avenue èrò pọ̀ tí ó wà. àbí wèrè lélẹ̀. gbẹmẹ́wò wọn ti jù sínú inbox ni.
olórí burúkú. olórí burúkú ó ṣàfẹ́ ṣàtẹnujẹ débi wẹ́dì mi. Àṣàbí kiri olóṣì olórí burúkú ṣé torí pé mo ní mo máa gbé abọ́ fún ẹ kó bá àwọn àlejò fọbọ́ tó bá ń jọ wẹ́dì mi ṣé torí ẹ ló ṣe fẹ́ ṣàránjú ràn tó kú bá bọ́ọ̀dẹ̀ rìn mi ò lè fi wé pè ẹ́ akọ pé kádàrá ò sínú àwọn abiyamọ tó ń kíkú ayọ̀ lórí ọmọ tó máa fi jáde láyé ṣé torí ẹ ló ṣe fẹ́ wá ṣàtẹnujẹ o ní ọmọ invitation mi sínú inbox ẹ ṣó sọ fún ẹ pé mò ń pe wèrè ni ṣó sọ fún ẹ pé àwọn wèrè ni mo fẹ́ pè wá sí wedding mi ni ó ṣe ṣí èrè báyìí ná nílẹ̀ ṣe pé mo lọ ṣe wedding inú sàárè èmi àwọn àìdí venue fún ọ ṣó ń ya wèrè ṣó ń ṣí èrè àwọn tó fòkú ọmọ ọlọ́mọ gba donation gan tó ń fi òkú ọmọ ọlọ́mọ tó dẹ̀ẹ́fà àti ẹ̀gan wọ́n gbé venue síta pé wọ́n ṣe ìyàwó ṣé mo pààyàn Nàìjíríà ni àbólébùkún ni ẹni ṣọ́ọ̀ṣì èrè tó kú bá bọ́dẹ̀ rìn wo ojú ló fi rí ètè òní bá bẹ́ẹ̀ oúnjẹ tó máa ṣe ń jọ yẹn ojú ló fi rí ebi kọ́ mo sọ pé káyé àwọn ọmọ ẹ porúkúrú muṣu ebi kọ́ mo ní kó má jèrè ọmọ ebi kọ́ mo ní káyé àwọn ọmọ ẹ bàjẹ́ ebi kọ́ mo ní kó má rọ ọmọ tọ́ ebi kọ́ mo ní kó má rọ ọmọ wò ebi kọ́ mo ní kó má tọ́ ọmọ lọ́nà ọ̀nà tó tọ́ tó máa fi rérè wọn jẹ ebi kọ́ mo bá yé àwọn ọmọ ẹ jẹ́ ẹ gbà mí lọ́wọ́ Àṣàbí kiri o. oníkanjú fẹ́ dì mí ẹ bá bèèrè lọ́wọ́ olórí burúkú awáyé wá ṣòfò pé kí ni èèrà ìyá ẹ̀ kí ni èèrà ìyá ẹ̀ fẹ́ ṣe ẹ bá bèèrè lọ́wọ́ ẹ̀ tó ń wá venue kí ló ṣẹlẹ̀ ó lọ ṣe wá venue báwọn ọmọ ẹ̀ ṣe máa ṣe ìyàwó venue tèmi ló àkọ́bí ẹ̀ tó di igi eléèrà tí wọ́n ti dó pa láìláńdì wọ́n do London wọ́n tún do ní Spain kò rọ́kùnrin gbé ó tún gbé òbò ó lọ gbé òbò fún POS nílùú Ìbàdàn ìyẹn tún tárí ẹ̀ dànù pé máa lọ mi ò lè dẹ́ igi eléèrà gbébọ̀ ẹ̀dìyẹ kò wá fẹ́nu ẹ̀ fún yẹn bó tiẹ̀ jẹ́ kí lorúkọ ẹ̀ ṣégé ìyá ló máa kọ̀nẹ́ẹ̀tì mọ́ ọmọ ẹ̀ kó lọ fẹ́ bóde ẹ̀ jẹ́ àwọn jọ̀ǹkì ní Island kókò tiẹ̀ wá kan kó ti ọmọ ẹ̀ sí kò wá yẹn fídíò tèmi ló ń wá ẹjọ́ kí ló bóde ìpàdé ọlọ́jà àtàsín ẹbí ò rí rẹ̀ rí o Àṣàbí kiri bá mi ń plan ìgbéyàwó mi jọ ṣé wọn lọ fẹ́ kóṣù wá fún ni àbí wọn lọ fẹ́ kó ebìrìpò wá fún ó ti dùn wèrè pé wọn ní fóun ní invitation àwọn tó fòkú ọmọ ọlọ́mọ gba donation gan àwọn tó lòkú gan lọ tírẹ́tì wọn ẹ bá bèrè lọ́wọ́ olórí burúkú awáyé wá ṣòfò yìí pé kí ló ṣẹlẹ̀ fídíò yẹn kàn kàbíyè bí mo ṣe rí pé wèrè ló lè ṣá ṣé bẹ́ẹ̀ náà ni oúnjẹ ìgbéyàwó mọ mú lẹ́nu ẹ̀ ò tí ì róúnjẹ láti ìgbà tó ti bí ẹ láyé ò tí ì jẹun bí tó ti ń ṣègbéyàwó rí. ẹ gbà mí o Àṣàbí kiri ó lò sí kò jẹ́wọ́ mọ́ máàmì aláṣọ àdúrà ẹ gbà mí ó láwọn tó lọ pọ ọkọ lóyún yóò pé èmi ń gbèjà Lizzy Anjorin kò sẹ́ni tèmi ò lè bú òun máa rán àwọn tó lọ pa ọkọ lóyún kó wá pa ọmọ òun ní August tọmọ òun bá tí ọmọ òun bá ṣì wà láyé ńgbà yẹn màámi ẹ gbà mí kẹ́ ẹ yèyé bẹ́ẹ̀ ṣọgbọ́n ọ̀rántí déètì tí mo fẹ́ ṣe yà kódà àwọn ọ̀rántí mọ́ǹtì tọ́jú àǹtí mi Àṣàbí kiri ló rántí olórí burúkú. One is very serious threat, don't take it like that. Ẹ kó máa bọ̀ ṣe bẹ́ẹ̀ ló fẹ́ wá rán èmi ló ní kó wá gbé kó máa bọ̀. Àwọn ọmọ play káwọn authority lè gbọ́ àwọn vendor ẹ̀ ló ń lò àwọn yẹn ló bá ń gẹ̀ẹ́tì àwọn ayakìlà àwọn tó bá ń pààyàn àwọn vendor ẹ̀ ní ó sì máa dárúkọ wọn a sì máa débẹ̀ ẹjẹ́ àmà gbọ́ lọ. Gbolo didi brigadier àti ní escort. Ṣé ti ń gbọ́? Wọ́n yẹ vans tó ń tẹ̀lé. Ìjọ ò lẹ́rí tí Lizzy tó ń ṣe pàrọ̀ mọ́ táàpùn ó pé yẹ ń yọ wọ Èkó ó yọ wọ Àkúrẹ́ bẹ́ẹ̀ ni ń yọ wọ lọ Ìbàdàn
ẹ gbọ́dọ̀ sọ pé òun fẹ́ máa ṣó tó bá ti ń ta wọn bí ìyá láyé ẹ̀ rí ni fi mọ location. ẹ wo alágànná agànnìgàn ọlọ́pọlọ yòrò ọlọ́pọlọ dògù àwáyé wá ṣòfò àwáyé wá pasán kọmínà màmí máa pè yín mò ń bọ̀ máa pè yín ẹ wo àwáyé wá ṣòfò àwáyé wá wòrán ẹgbẹ́ ẹ̀ níbi tí ìyá tó ń ta epo tó ń kiri pure water tó ti ń jèrè ọmọ tọ́nà ń wo wàhálà àwọn tó ń san fún wọn látara ọmọ tó jẹ́ káwọn ọmọ wọn yàn kan yanjú níbi tẹ́tí máa rí ìyá oníbọ̀lẹ̀ ìyá eléwédú ìyá ẹlẹ́ja nú ọjà nú ọ̀run tọ́nà ń jẹ́ kó ń jèrè ọmọ olórí burúkú àwáyé wá ṣòfò 45 years in Europe 45 years in abroad she has nothing to prove better than her only achievement is pé òun pààyàn òun wọn bí yànda kéèyàn ṣe location ẹ̀ achievement tó wáyé wá jèrè nìyẹn achievement ẹyọ kan pé èèyàn lọ lóyìnbó àṣìkílò achievement pé mò ń pààyàn wọn bí ẹ̀dá kò ṣe location ẹ̀ mo mọ ayákìlà mo mọ kidnapper achievement ẹyọ kan tó ní nìyẹn olórí burúkú yìí àwọn kan dẹ̀ ni wọ́n dẹ̀ pè ní ìyá wọn àti ọba àwọn arọ tó pè ní second command yẹn Yínká yẹn ìyẹn náà ẹ ti mọ̀ pé kò lọ́kọ àwọn ọmọ òṣòríra àwọn ọmọ ẹ̀ náà jọ̀ọ́ kí ló máa jẹ́ ayé wọn ti bàjẹ́ irú Esabod imagine ìyá tèmi tó máa ń bú ìyá tèmi ló fẹ́ jẹ wọn ọmọ yẹn o òun bóun ṣe wà yẹn kò rọ́mọ jẹ ó bímọ ọkùnrin kò jèrè ó bímọ obìnrin kò sí ìkọ̀kọ̀ tó jèrè ṣe wá sọ pé Elédùmarè ò fi iṣẹ́ ọwọ́ ẹ̀dá sèrè àfún just because I stood my ground I stood with my sister you are threatening me Nigeria authority mo mọ̀ play kínní torí Esabod sì máa dárúkọ àwọn tó máa ránṣẹ́ tó máa lọ ń pààyàn àwọn tó lọ pa ọkọ lóyún àwọn vendor ẹni o àwọn tó gbélé fún Esabod kí Esabod bá wọn polówó ilẹ̀ àwọn tó gbé cream fún Esabod kí Esabod bá wọn polówó àwọn tó gbé ìpolówó gbogbo àwọn tó ń gbé polówó fún Esabod pátá àtàwọn tó gbé fáàmù fún Esabod gbogbo wọn pátá l'Esabod ní kọ́ bá wọn wá ayá kìlà tẹ́ bá gbọ́ pé wọ́n pààyàn Nàìjíríà àwọn vendor Esabod ni ó tún máa fẹnu ẹ̀ sọ ẹ̀ máa gbọ́ lọ. àní Nàìjíríà gọọmenti gan bẹ̀rù nǹkan fúnra mi. ṣe ti ń gbọ́ sìn. tí wọ́n bá bẹ̀rù ló ti ẹ̀kọ́ ní kí n tápò wá gbé mi torí tèmi gan. ó ní Nàìjíríà gọọmenti bẹ̀rù òun torí gbogbo èèyàn lòun ti ń pa òun lòun pa Yar'Adua òun lòun pa Muhammadu Buhari àwọn àtàwọn vendor òun làwọn máa ń pa wọ́n táwọn bá ti pa wọ́n òun lòun pa Mohbad ṣó ti yẹn kò sẹ́ni tóun ò lè pa Nàìjíríà gọọmenti wọ́n bẹ̀rù òun torí tó bá bẹ̀rù wọ́n ti ní kí n tápò wá gbé òun láti island ẹ̀rọ lórí burúkú wèrè rí rẹ̀ bíi pàtàkì ẹ imagine ẹ wo lórí burúkú àṣìwèrè oníkakínóbi lẹ̀dá olórí ibú yìí sí ẹjọ́ ìdẹ̀kọ́ àwọn wèrè tó ń wò ó àwọn wèrè followers ẹ̀ ló believe pé Nigerians náà àwọn Nigerians ya wèrè Esabod ó ń fọwọ́ gbáyà pé òun ń pààyàn Nnamdi Kanu tí ò pààyàn wọ́n ti yẹn mọ́lé o Nigeria government ṣe ti rí nsìn ṣe ti rí wèrè. ẹ ṣe nu Nàìjíríà yẹn ló pọ̀ yìí. ṣe ti ń bọ̀. màmá náà ó lóun máfíà. mo ti bẹ̀rẹ̀ sí independent tí n kàrà ti ti mo ní ìyẹn màmá náà máa fi àti mo àfi sọ́hun mo ní logo. ó ní logo. ìtẹ́ ìyọ wọlé. 45 years nílùú òyìnbó 45 years nílùú òyìnbó logo ẹ̀ ní achievement tó jèrè bọ̀ láti ìlú òyìnbó ni màmá náà máfíà. màmá náà máfíà ó dẹ̀ ní degree ó gba doctorate degree nínú ká pààyàn doctorate ti ẹ̀ nìyẹn tó bá pè rẹ̀ ní doctor Esabod doctor pààyàn ní nínú ká pààyàn òun àtàwọn vendor ẹ̀ ó gba doctor degree. ẹ máa bú àwọn Nollywood ẹ bọ ọmọ wọn ẹ ṣépè fún wọn ẹ bá wọn tí ò tọ́ yín ẹ máa bá wọn vendor ẹ máa gbélé ẹ máa bú bọ̀ ní ìwà ẹ̀ ń tẹ̀ ń gbìjà ń sápamọ́ ẹni kí ló lè kó lábìgá lọ́nà 5. àbúrò rẹ̀ lélẹ̀ ó sọ ń ranjú àṣìwèrè nínú àwọn abiyamọ ṣé ọ̀rọ̀ ẹnu ò kí ń rùn ni kí ló lè kúrò l'Abuja lọ́ndì 5 ìwọ náà ni kò lọ bá wa béèrè olóṣì àbáwọn ọmọ òṣì tó bí tínà tí ò rí bí lọ àgbébọ̀ ẹ̀dìẹ́ àgbébọ̀ tínà òun ni kò lọ rán kó lọ bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ Yèyé Mẹ́ṣọ̀ pé kí ló lé wọn kúrò ní Abuja òpònú.
tí èyí mẹ́sàn bá wà l'Àbújá ẹni wọ́n ti lè kúrò ní Èkó kò lè dúró l'Èkó tó bá tún wà l'Èkó ẹni wọ́n ti lè kúrò l'Àbújá o òpònú ni ẹ́ ọ̀dẹ̀ ni ẹ́ ọ̀dẹ̀ Àṣàbí ọ̀dẹ̀ ni ẹ́ orí òpè ó dẹ̀ gangan ní ìdẹ̀rí ẹ̀dá lẹ́bi 45 years in Europe ó tó kó sínwín nígbà tó jèrè 45 years in diaspora ó tó kó sínwín náà ó rèrè okoko délé ó tàgbègbè sájò ó tún jèrè ọmọ àwọn ọmọ òfìjọ kan dùn ẹnu rí ayé òkè ẹkọ ayọ̀ lórí ọmọ rí fún ìṣẹ́jú kan rí so ó tó kórí ẹ má pè wèrè gidi ni ẹ ó lọ sí ẹgbẹ́ kọ́lé òun jìṣò ìyá tèmi ò gbé ní diaspora rí o ayé ń kíyà mi kú oríire o ṣùgbọ́n ìwọ ó lọ sí ẹ 45 years in Europe pàbó bó ṣe lọ ló ṣe bọ̀ bí ẹlẹ́bì bó ṣe lọ ló ṣe bọ̀ ó lọ sí asiniwáyé ó lọ sí tó wáyé wá wòrán ẹgbẹ́ kí ló lè kó l'Àbújá ká sọ pé ìwọ ni kó lọ máa béèrè nǹkan tó lè kúrò l'Àbújá àtàwọn ọmọ òṣì tó bí yẹn ni kò rán kó lọ bẹ àìbèrè lọ́wọ́ Lizzy ìwọ fúnra rẹ ò ní fóònù nọ́mbà Lizzy Anjorin ò ní fóònù nọ́mbà Yèyé Mẹ́sọ̀ ni kò pè pé Yèyé Mẹ́sọ̀ gbọ́ kí ló lè kúrò l'Àbújá. ẹgbẹ́ tí mo dà tó jẹ́ gbèsè ní ṣé ò ta ṣe fún ní tó wà nílẹ̀. bó ṣe máa ń fẹnu wú géètì nìyẹn o lórí burúkú ni o ẹnu ló fi ń wú géètì o ó lọ sí ni o ó lọ sí alágànná ni o ọlọpọlọ yòrò ní Esabod o àwáyé wá ṣòfò ní Esabod Àṣàbí kiri o bó ṣe wà yẹn ó ti kó bá gbogbo àwọn fẹ́ǹdù ẹ òun lẹ ṣe rí wọn tó bá tì wọn àwọn yẹn síta. Okay, mommy, I should call you. Okay, mo ń bọ̀. Ẹ jẹ́ ká pe mommy. Ẹ jẹ́ ṣé nọ́mbà mommy wà bí báyìí ṣá. Ẹ jẹ́ pe mommy bí báyìí. Mo ń bọ̀. Mo ń bọ̀, ẹ jẹ́ pe mommy. Hello, mommy. Oṣù ọkọ mi tó sáré pè mí. Yes, ma. O ṣe káàárọ̀ ọkọ mi. Ẹ káàárọ̀ ma. Pẹ̀lẹ́. Yes, ma. Mo ní kí n sáré fún olórí burúkú Àṣàbí kiri yẹn ní Ògùn ẹ̀ ní kó tó di pé èmi gan máa bọ́ síbi bẹ́ẹ̀ mi ṣe ti bí iṣẹ́ dé ni. Now, Tókunbọ̀ Abọ́dẹrìn olórí burúkú ọmọ òṣì ọmọ òfò ọmọ àdánù. Ṣé irọ́ ẹ tó máa ń pa ṣé òun ló ń fún ẹ láyọ̀yọ̀ ni? Ìjọ́ kìíní àná oní tọ́ílẹ̀tì ní alájà ẹ̀ ń sùn ní Àbújá oníbẹ̀ ló ń sùn sí wa gbàtàn ṣe tán síbẹ̀ fún ẹ ó di tọ́ílẹ̀tì ṣé irọ́ tó ń pa òfò ẹ kò ń fọ́ ẹ lórí ni tó o bá rí nǹkan kan sọ wá ṣá Lizzy ló fi ń sùn òun ló fi ń jí òun ló fi ń ròdí ló fi ń ròbó ẹ jápajàgba yẹn ọmọ yẹn tó o bá ti sọ̀rọ̀ ẹ̀ báyà rẹ̀ ò balẹ̀ because òun stọọkẹ kiri ni ẹ ó yẹ kó wà l'Àbújá wọn ò pé sàìrí ìsímọ ògbé sàìrí ṣé wọn rí orí mọ́tò ẹ nígbà tó ń kọjá ni ìyẹn kékeré nìyẹn torí pé ọpọlọ ẹbí ọpọlọ áyán ni lórí burúkú ọmọ òfò òòṣọ tínà ẹ òòṣọ tínà ògùn bá wò ó tí òrí bá ti ṣe tí òrọ náà gbé gbà tó ọmọ àgbàlagbà tó mú gbó òòṣọ àwọn ọmọ ẹ àwọn ọmọ tó bí àwọn ọmọ ẹ̀gbọ́n wọn ti dọmọ ọlọ́mọ wọn rí jálajàla wọn rí gèrègèrè lójú títì wọn rí bí àlùmọ́ńjì rí ìwọ ọpọlọ ti jẹ àrùn ọpọlọ ń bẹ ẹjà pápándù tó torí ti fọ́ téjìká ti yẹ̀ dànù olóbò ṣòroṣò elétè pọmọkímọmọ onímú gúrugúrù òròjú ẹ bó ṣe kó sínú ẹlẹ́nu fàkíyà olóṣì tùkúlájà orí dàgíàdàgíà olórí burúkú ọmọ àlè játijàti tó ń gbénu ṣẹ́ẹ̀dì inú ṣẹ́ẹ̀dì náà ti wẹ̀ ní kékeré pákó ni bàbá ẹ kàn fún ẹ níta nígbà tó ń tọ̀ létí ìdún jẹ gbogbo orí ẹ ó tún dàgbà inú ṣẹ́ẹ̀dì náà ló ń gbé ajá náà so mú ẹ nígbà tó wà kékeré ó tún dàgbà náà ajá ló ń gbé kiri olórí burúkú ọmọ àlè játijàti Lizzy ló ń ṣọ́ káàkiri ó tún wá sọ ó tún wá zima wà ó jẹ nǹkan ni ó mọ̀ pé zí tó owó yẹn pé ọba ìlú kan ni orí zí mama ò rọ́kọ ẹ̀ pé ọba ìlú kan nìyẹn àwọn ọba ìlú kan nìyẹn àwọn ọmọ tó ṣoríire àwọn ọmọ tó bá gbà jẹun àwọn ọmọ alálùbáríkà ìwọ orírù wọ̀nyẹn bíi Samuel Granger kò lè lọ síbi kankan kò lè kọjá Dublin yẹn torí pé olè ló fi bí Samuel Granger ògbó fúnra rẹ̀ Gọ́sẹ́lá Granger olè ló jà
ní Dublin £30,000 o tí ì san olè ajíbolè olè ló jajajajaja níbí tó forúkọ lórúkọ celebrate tó fi gbowó ń bí tó fi gba £80,000 tali tó kó lọ sí Nàìjíríà tí gbogbo £80,000 tali tó dìdú mọ́ ẹ lára ta ni kí nìyàn fẹ́ mẹ́tọ̀ lára olórí burúkú ìdàgíàdàgíà ó lọ sí Tanzania ó ta ó lọ sí Amẹ́ríkà ó ká ó lọ sí London ó rówó mú bẹ́ẹ̀ ó lọ kí wàá lìgbèsè ayé ẹ wà fún olórí burúkú ọmọ àlè játijàti wèrè dùn wò kò ṣe bímọ lọ òní ẹ gbogbo ẹbí sá fún ẹ tó pátápátá. mo fẹ́ ṣe wedding ẹ kẹsàbọ̀dì máa tẹ́tí èmi pọ́nbọ̀ ajé mi gbẹ́njọ wedding mi ẹ sádọ́ọ̀gì. òró ń jẹ wedding jẹ rí kò jẹ ní Tanzania àwọn fojú ẹ̀ rí mẹ́wàá wọ́n fojú ẹ̀ gbolẹ̀ ó sì bọ̀ wá sọ̀rọ̀ àwọn ọmọ yẹn ó lè wá jẹ oníbi tó ó lè wá jẹ oníbi wedding wa ó lè wá àwárù ẹ̀ ń bẹ̀ aṣábí kiri olórí burúkú olóbò Màámi bóyá torí pé ó ti gbọ́ pé gèlè yín máa ṣe yáyáyá. Pákíá aláwọ̀ nídìí òbò tí ṣégeyà ti fi tó ti dó nínú kámẹ́rà. Tó ti gbé kámẹ́rà. Gbé kámẹ́rà sókè gbé kámẹ́rà sísàlẹ̀. Jádọ́ra wa. Olórí burúkú ta làwọn èrò ẹ̀ ń bì yìí ta ló wẹ. Seriously. Ṣégun ẹ̀ bá ṣẹyọ òkú lẹ́lẹ́gà ń ta ò lè kúrò ń bẹ̀ yẹn láàyè. A ò tiẹ̀ lè dé bẹ́ẹ̀ Tókunbọ̀ Abọ́dẹrìn ò lè dé bẹ́ẹ̀ yálà ìyá tó bí yálà ìyá kú bàbá lákú ẹ I challenge you kò kàn sí ẹ̀ ń ta Nàìjíríà àwọn tó dúró díẹ̀ orí baálẹ̀ tó sọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ba kan mo máa pè ọba yẹn tó sọ̀rọ̀ ẹlẹ́sìn tó ń go viral ó ní aláwọ̀ òkú ni ẹ́ alágbọ̀nà ni. Mami, ṣé torí pé ó gbọ́ pé mami ṣé torí pé ó gbọ́ pé gèlè yín ẹ̀yin màmá yèyé mẹ̀ṣọ́ ọ̀tọ̀ ni ayé yín o VIP gèlè yín o ṣé torí ẹ̀ lẹ́sàbọ̀dù ṣe wá sọ pé kọ́ fóun ní déètì. Nítorí ẹ̀ ni láti ìjẹta ló ti ń bú wa. Èmi ò wò ó wọ́n sẹ́ẹ̀dì ẹ̀ sí mi ni. Àwọn three musketeers Lizzy wọn sọ̀rọ̀ ń pa Lizzy mọ́ wọn kì í mọ́ wọn ṣe kí ni tiẹ̀ bẹ́ẹ̀ gàgàgà ilé tó wà ní kiri tó lóun wà ní bóòtù yẹn tó ń pèrè ẹ̀ níyà ẹ̀ tó jẹ́ godmother ẹ̀ rí pé kò sọ̀rọ̀ ń pa Lizzy mọ́ ó ti ń tún síwájú ọpọ́n ẹ̀ ti ń sún wò wàá you go take àjà. Ṣé yèyé mẹ́sàn-án ṣe business wọn ẹ̀ ń ṣiṣẹ́ àwọn náà dé ẹni kan tá à ń ṣe December is around the corner. Ṣé gbogbo ẹ̀rẹ́ sábà lórí àpò ní live kó a máa tan kámẹ́rà everyday bíi tòun ni. Ó ti rá láìníṣẹ́ alábọ̀ọ́dọ́ ẹni tó ń gba disability tó ń gba mortability. Seriously. Mercedes tó ní kó sọ bẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta lórí olófo. Ó sì lọ gbé Mercedes sílẹ̀. Ẹ wà lọ́nláìn màmí. Ẹ bá mi sọ fún gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn pé Ọlọ́run má jẹ́ kí even ọ̀tá wa kó dàbí Esabod. Àṣẹ o. Because ẹni tí Esabod ẹni ègbé ẹni àdánù ni ẹni ẹ̀kọ́ ẹni tó jẹ́ pé wọ́n ń ṣépè fún tó ń tọ́ tí wọ́n jẹ́ pé àdín ni wọ́n ti torí tiẹ̀ lọ gbé fún èṣù lójoojúmọ́ èṣù ló máa ṣe Esabod ayé Esabod ti bàjẹ́ tọmọ títí dé ìran kẹrìnlá ẹ̀. Mi ò sí ẹ̀. Ayé Esabod ti polúkúrú muṣu àti gbogbo àwọn tó ń tẹ̀lé àtàwọn tó ń gbé polówó ọjà fún gbogbo ayé wọn ti fọ́ pò mọ́lẹ̀. Irú àwọn wo lélẹ̀ àwọn yẹn ò ṣe èèyàn. Ẹ bá gbọ́ ẹ̀bọra inú igi tó ń jẹ́ látọ̀ pa àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀. Olórí burúkú ló ń jẹ́ Esabod bọ́lá ti gbọ́rúkọ yẹn rí. Tókunbọ̀ Abọ́dẹrìn gbogbo ẹni tó bá ń jẹ́ bẹ́ẹ̀ láyé olórí burúkú ni wọ́n sá fún wọn ní. Ẹ sá fún ẹyẹgi fún wèrè. Ẹyẹgi fún Tókunbọ̀ Abọ́dẹrìn ẹyẹgi fún ẹgbódólé ẹgúnmọ́lẹ̀ Tókunbọ̀ Abọ́dẹrìn ẹtẹni ẹ ó tẹkù ní Tókunbọ̀ Abọ́dẹrìn wò ní a sì máa ṣe ṣó kan fún specially èmi àti ẹ tàjọ máa jókòó pọ̀ báyìí màá sì torí ẹ̀ wá sí Germany àjọ jókòó báyìí tàjọ máa ṣe ṣó kù gbà ọ̀la yìí ẹ̀ bá bọ́ títọ́ pátápátá yẹ fi ẹ̀ lẹ̀ kó bá bẹ́ tó ẹ lọ kí lọ sùn. Ẹ ṣe gan. Ó dàbọ̀ díẹ̀. Yes ma. Ẹ dúró náà o wedding tí mo fẹ́ ṣe wedding Esabod wedding mi dùn ẹ́ mi ò lè pèwé kan
ó ti yẹ èmi àtọkọ mi a gbọ́dọ̀ invite irú wo ó ti yẹlẹ̀ fún wọ ó yẹlẹ̀ fún ẹ Tókunbọ̀ látòrí ọmọ ló ti yẹlẹ̀ fún ẹ ó lọ́mọ tó láṣeyọrí mi ò gbọ́dọ̀ pẹ̀lú ìwọ kí invite àwọn ìyá tó tọ́mọ látọ̀ yege tó tọ́mọ látọ̀ tó lápẹrẹ irú àwọn ìyá yẹn mo lè pè sí wedding mi because ẹsẹ̀ ire ló gbé wáyé ẹsẹ̀ ọwọ́ ìrọ̀rùn ló gbé wáyé tí n bá invite irú wo tó yẹ fún ẹ ẹsẹ̀ gan yẹ ó mọ̀ pé ẹsẹ̀ yẹ ó tún wá yẹ fún ẹ kárí ẹ yẹ àwọn ọmọ ẹ̀gbọ́n tún yẹ tí bá tó bá kó gbérú ẹsẹ̀ òṣì bẹ́ẹ̀ yẹn ẹsẹ̀ tí ò san àwọn ọmọ ẹ kíní kó gbé wá sí wedding mi ṣó fẹ́ bà ìgbéyàwó mi jẹ́ ni. ẹ lo ọkọ mi Esabod mo mọ̀ pé o wish kó ní ọmọ bíi tèmi o irú ẹ sórí orí tó sùn wọn ni kí tó wálé ayé mo béèrè lọ́wọ́ Ẹlẹ́dàá pé ilé ayé tí mò ń lọ yìí ara ìyá tó lálùbáríkà ni mo fẹ́ gbà wáyé ìyá tó nínú re ni mo fẹ́ gbà wáyé ṣó ti yẹ àwọn ẹgbẹ́ mi dẹ̀ gbà wọ́n jẹ́ kí n tara ìyá mi pín ìṣáyé wà ìwọ ló bí ọmọ àdánù aṣàbíkiri Esabod ìwọ ló bí mo òfò ìwọ ló bí ọmọ àìṣe èrí àìtẹ́gbẹ́ àìbẹ́gbẹ́ pé at least tí n ṣe ò bá là ó yẹ kó ọmọ náà ẹ là kò sí kankan tó láàánú àwọn ọmọ ẹ gbogbo wọn ni wọn làlùwọlẹ̀ wọn ṣàṣeyọrí èwo tèmi ẹjọ ìṣẹjọ mi ni mi ò sí gbẹgbà tó nǹkan kádàrá mi ò dẹ̀ sí gbẹgbà táwọn ọmọ ẹ korí burúkú nígbà tí gbogbo abiyamọ ń bẹ Elédùmarè tó fẹ́ sorun ọmọ kọlọ fún ọlọmọ ayọ̀ ọmọ ìdùnnú ọmọ àrídùnnú dọjọ́ alẹ́ ó lọ ṣíwọ́ ọmọ àrípòṣe ló gbèrè ó dẹ̀ ti bèrè nǹkan tó dín nìyẹn ṣé èmi mo ní òbíbí kùbí ni nígbà tó nírú mi lọ́mọ tí àwọn ọkùnrin ò dẹ̀ gbé iṣu àgbálùmọ̀ ọ̀pẹ wá sẹ́nu ọ̀nà ẹ ṣé mi mo bá tiẹ̀ jẹ́ ṣé mi mo bá tiẹ̀ jẹ́ ní Tókunbọ̀ bóde rìn ó ti jẹ́ ìpìjẹ́ gbogbo lé ẹ lórí láàárọ̀ yìí àṣàbí tó bá ti bí ìyá ẹ̀ kú Tókunbọ̀ tó bá bí ìyá ẹ̀ dáa wo Ògún gbọ́ mo fi Ifá búra mo fi Elédùmarè mo fi búra mo fi àwọn tó ní ilé ayé búra tó bá ti bí ìyá ẹ̀ kú tí àwọn àmì tí wọn bá fi ìbọn fún àwọn tó ń rán bọ̀ tó bá fi fọ́ wọn lẹ́sọ̀sọ̀ pọ̀ mọ́ àlè ní mí Tókunbọ̀ ó gbọ́ tó bá ti bí ìyá ẹ̀ kú sẹ̀ àwọn tó máa ránṣẹ́ ikú yẹn tí àwọn àmì mi ò gba Nigeria police ó mọ àwọn àmì wàá rò bíá ológun ológun ló ń ṣe ìgbéyàwó tí àwọn àmì tó bá fi ìbọn kó fi fọ́ àwọn tó ń wọ́n bọ̀ kó fọ́ wọn lórí kó fọ́ wọn lẹ́sẹ̀ kó gbé òkú wọn kúrò ní ẹnu ọ̀nà ibi tó pa wọ́n sí tó pé ọmọ àlè ní mi kì í ṣe zi ìwọ lórí burúkú tó àwáyé wá pìtàn ọmọ ẹgbẹ́ ìwà àwáyé wá wòran ìṣerere àwọn ọmọ inú ẹ àbólórí burúkú ni ẹni ṣé òkè bó ṣe máa fẹnu já wáyà nìyẹn bẹ́ẹ̀ náà bí mo lọ Nàìjíríà ní last year òun pé àwọn tiẹ̀ kọ́ wá arrest mi ṣó ṣí eré ni ebi ń kọjá iye mi ìwọ ni mo bá ní business torí cyber àtàwọn tó ń rán iṣẹ́ kó máa bá ọjà èèyàn jẹ ṣó orí èmi kémi máa bú èbú kiri ni ebi ò ń ṣe blackmailer bíi tiwọ a máa lọ Nàìjíríà a máa yan fanda a máa dé àbátẹyàn jẹ iṣẹ́ ọwọ́ ẹni tó bá rí tí mo wá fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ò dáa ṣó ṣí eré ni àbólé burúkú ni ẹni ìwọ ló tàjò gbé sájò ìwọ ni baby mama tó useless very stupid idiot you are a baby mama ìyá ẹ̀ tó bí ẹ gan wọn sanwó orí ìyá ẹ̀ rí ìwọ náà fúnra rẹ̀ wọn sanwó orí ẹ̀ rí ọkùnrin kan ṣe tó tún dàdà sanwó orí ẹ̀ ó di àgbébọ̀ ẹ̀dìyẹ sí Ìbàdàn pọ̀ ló fi mú gàrí ọ̀pọ̀lọpọ̀ sọjí tó rapò ike ọ̀dà fún bàbá ọmọ ẹ̀ ọkùnrin mi tó tún bímọ fún ìyẹn dádì mi dádì Gaddafi
ìgbà tó kó àdánwò ẹ̀ dé ni bàbá yẹn disclaim ẹ̀ wọ́n ṣe disclaimer wọ́n sọ pé àwọn regret the first day tí wọ́n meet ẹ̀ orí social media ló ti kọ ọmọ sí ẹ lọ́wọ́ ṣé o gbọ́ pé bàbá tèmi kọ̀ wá ni o gbọ́ pé bàbá tèmi ó kọ màámi tọmọtọmọ ni Alubarika nìyá tó bí mi òun ni bàbá mi ṣìṣe wà pẹ̀lú ìyá mi torí ẹ̀ ni wọ́n ṣe ń jèrè tí ṣe ò bá là téèyàn tóbìnrin ò bá là ó yẹ kó tìdí là ní ìwọ lórí burúkú ọmọ ọ̀ràn kíran yìí àbó ṣí èrè tó bá wọn tẹ́tí àwọn èèyàn tí kíní kan bá ń pa igi ẹ̀ tó ń pa ṣé bí igi ńlá tèmi wá ní ìgbà tó yẹ pé ojú òríire rí aláìní tìjú ìwọ ń tẹ́tí èmi ìgbà tó ọmọ òṣèyàwó rì náà ìwọ rí Lizzy Anjorin kan tẹ́tí èèyàn pé kò ní ṣèyàwó ni ṣé ìwọ ti ẹ́fà rí kí Lizzy Anjorin kéèyàn tó pọ̀ fẹ́ ṣe kí Lizzy Anjorin máa tẹ́tí ni ìwọ lórí burúkú olòṣì ẹ jẹ́ agbọ́bi tó ti dárúkọ àwọn vendor ẹ̀ tó fẹ́ rán wọn lọ pa Lizzy Anjorin ẹ jẹ́ play part 2 àti play side tọ̀dọ̀ mi ẹ jẹ́ agbọ́ part 2 gbogbo yín kẹ́gbọ́n sìn so ẹ̀yin tẹ́ bá mọ Nigerian police warriors tag Nigerian police àwọn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Esabod tó lọ ń pààyàn ó mo fẹ́ play ó dárúkọ wọn now let's play the second part. ó gangan o. yèé mẹ́sàn ló ń bá wí yẹn o. ó gangan o. more reason tí mi fi ní dákẹ́ mo fẹ́ kó máa kọlu yẹn bí Esabod kọ gbogbo àtúnṣe ó ní Esabod ń bu ẹ ṣé ìbílẹ̀ ló bu ẹ ṣé ìbílẹ̀ ló ṣe ṣé Fàrídà ṣe ṣó fún ẹ. ṣe rí àwọn orúkọ tó ń dá yẹn. àwọn vendors àmì ẹ̀bọ ṣe ń ṣe ṣó fún ẹ àwọn vendors Gistlover ṣe ń ṣe ṣó fún ẹ ìṣubú ẹ lè ní ìwọ ẹni ó kọ́ntínú. ṣe ti ń gbọ́ ó ní ìṣubú àwọn ọmọ òun lòun wá òun máa continue ẹ wá bá mi bèrè látijọ́ tó ti ń wá ìṣubú lèyí mẹ́ṣọ́ ìjọ́ òní Lizzy Anjorin ìṣubú rí kò ṣubú débi kó máa dọ̀bálẹ̀ rí náà gbogbo àwọn vendors ẹ̀ tó dárúkọ yìí òun ló mọ̀ wọ́n o because ìwájọ̀ wá lọ̀rẹ́ jọ̀rẹ́ ìran àwọn onírà ń he show me your friend I know who you are Nigerian authority should stood to them àwọn ló ń jọ pàdé àpòpọ̀ pẹ̀lú Esabod tó ń pààyàn ẹ bá mi tag Nigerian police yes tèmi sọ pé I can see you I want to play it finish kí tó gbé yín sókè ṣé tí gbogbo àwọn Esabod dárúkọ yẹn àwọn tọ́jọ́ ń pààyàn àwọn gbogbo wọn tọ́jọ́ pa ọkọ lóyún nìyẹn àwọn tọ́jọ́ pa Mohbad nìyẹn àwọn tọ́jọ́ pa àwọn èèyàn tó sọ pé Fúlàní ẹ̀sìnmẹ̀ àwọn ni àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ àpààyàn tó ń rán Esabod kó wá pa wọ́n nìyẹn tó ti yẹn tag Nigerian police pé kọ́ wá gbọ́ o àwọn tí kí investigation wọn lè yá tó bá ti arrest gbogbo àwọn Esabod dárúkọ yìí ṣíkún kidnappings á reduce èèyàn pípa á reduce. kí ládájọ́ wí fún ẹ gbogbo court case tó bá lọ báyìí wà ní pé tó pẹ́ Esabod bú ẹ ipò òní kéèsì pẹ̀lú Esabod kọ́ mú Esabod wà Nàìjíríà ṣé Esabod gbé lọ kóòtù ni ọmọ yẹn wípé àti ya wèrè. ìwọ ló síwìn àṣàbíkiri ẹsà dọ́gì ẹsà ajá ẹsà dìgbòlugi ẹsà gòrílà ẹsà ọ̀bọ ìwọ ló sánwín torí tí ò bá sánwín ọmọ inú ẹ ṣe rere láyé olóṣì títí wà 64 ń tàrà kàkiri oṣooṣì kiri oṣooṣì bí ẹrọ aṣẹ́wó ò pákéjì òṣì ó kiri òṣì fáwọn ọmọ ẹ àtàwọn followers ẹ ń rọ òṣì àti ìdààmú lọ́wọ́ ẹ ìwọ ló sánwín nígbà tí wọ́n wà ní èjì Lizzy Anjorin ìyá ẹ̀ ń sanwó lórí social media orí social media ló ti ṣe 50 years fún ẹ náà tó ń gbélé ìdún 45 years ní rò ìjà lọ ló jẹ gbogbo orí ẹ̀ ń gbà yẹn ìjà lọ tí yàrá ẹ̀ dàbí ilé ìwéré ilé dìgbòlugi tó bá wáyé wá wòrán ẹgbẹ́ tó wáyé wá pasán jọ èwo ń tẹyàn àwọn ọmọ ẹ̀dẹ̀rẹ̀ tọ́wọ̀n ṣàṣeyọrí láyé débi pé wọ́n fẹ́ ṣàṣeyege ó òfijọ́ kan tèjì ṣó fún wọn rí ipe kọ́wọ́n àwọn ọmọ àdánù tó bí o àwọn ọmọ òṣì tó tara ẹ̀ jáde o kọ́ wo bí ìgbésí ayé wọn ṣe polúkúrú mu ṣó o wàá rí àwọn ọmọ ọlọ́mọ tó ṣe successful because you are allergic to successful torí ẹ̀ ní success tó ṣe fìlí ẹ̀ ṣe gbùgbé. Because you are allergic to success
kí ló ṣe kí ni fóònù yìí má ti ya wèrè o. vendors Gistlover ipò òní kéèsì pẹ̀lú Esabod kọ́ mú Esabod wà Nàìjíríà ṣé Esabod gbé lọ kóòtù ni ọmọ yẹn wọ́n ti ya wèrè. àní ìwọ sánwín tí náà ya wèrè ó sánwín títí náà ò bá ya wèrè tí ò bá sánwín ọkùnrin mẹ́rin ò ní do kó bímọ fún wọn kó dẹ̀ má sì kankan tó máa fẹ́ wọn. ọmọ ẹ tún lọ fi òbò ṣe sọfẹ́níà fún vendor ẹ POS nìbàdàn torí pé ó gbọ́ pé ìyàwó ẹ̀ kú ó wá ní kọ́ ọmọ ẹ gbé òbò lọ kó lọ fòbò ṣe sọfẹ́níà ìyẹn rí òbò ọmọ ẹ ó lóun ò lè dó òbò àṣẹ ìrí òbò àdó tó ṣì ó lóun ò lè dó torí kò sẹ́ni tó dó ọmọ ẹ tí wọ́n tó ṣì. èwo ló keep hanging ṣé ti TikTok ló keep hanging àbí ilé ti ya wèrè fóònù yìí ti ya wèrè ni ní ilẹ̀ lè ṣe ìjẹ́ mo ti ní already ní Samsung méjì àwọn àdóríjì làwọn eléyìí. Ìwọ ni àdó tó ṣì now second born ẹ lẹ́kan iṣẹ́ ọwọ́ ẹ̀ náà ló jẹ́ kí ẹ̀ náà sanwó kó ya wèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ló jẹ́ kó ya wèrè ó tún wọ́n ní ọwọ́ ni labalábá fi ń járí wọgbó ìyẹn járí wọgbó ni díẹ̀ níyì àtòkú àtàyè ẹ̀ ó rí olórí burúkú tọ́lọ̀rùn ọ̀dùn ẹnu tó ń lá ṣúgà sọ fún mi mú ẹgbẹ́ ẹ tọmọ ẹ sanwó lórí social mú ẹ tó tí wèrè jáde látara ẹ ìwọ nìkan náà ló bí wèrè lọ́mọ ìyẹn second born ẹ ó rókù ó ráyè ẹ kò lò ọmọ tó ti ògbó ẹ jáde kò tún ní orórì ṣebí Mohbad ti ẹ̀sìn lórórì yìí tó ti ògbó ẹ jáde kò ní orórì ìgbé wọ́n wá orórì ẹ o wọ́n ń wá orísun ẹ o ìyẹn gan ò tiẹ̀ lójú now third born ẹ ṣe nìyẹn digi eléèrà àgbébọ̀ ẹ̀dìẹ èyí ọyàn kánsà ti jẹ ọyàn ẹ wọ́n ti gé lọ èyí òbò ti bàjẹ́ kí èèyàn jọ èèyàn ṣe ló jọ dìgbòlugi débi pé o tún gbé òkú ọmọ o gbé lọ Tanzania ìgbé bóyá wọ́n àti ẹ̀sìn rí òkú kan fẹ́ ní Tanzania wọ́n tún dá padà fún ẹ wọ́n nìkan ló ń gbòkú ọmọ kiri wàá pákéjì òkú ọmọ wàá káṣọ sí lọ́rùn o tún ní kó lọ frontal ṣe lè òkú tún gbé frontal síbí báyìí oríṣiríṣi àdánwò àbìlù ara ẹ̀ ló kú sí àṣàbìkiri ẹ́sádọ́ọ̀gì alágànná now fourth born ẹ táàgì lọ́túndé ìmọ̀ yẹn lẹ́sẹ̀ bí tí ẹ ti ń jalè kiri tó ti ń gúngò tó ń gọ́bẹ́ after ti fourth born ẹ tún lọ sẹ́wọ̀n kò ṣe graduation kò sí gbogbo kọ́kọ́ tó graduate nínú gbogbo àwọn ọmọ ẹ olórí burúkú ni ẹ tó kú bá bọ̀dẹ̀ rìn olòṣì ni ẹ olòṣì torí tó bá tòṣì wọ́n ń wórí sun ẹ wọ́n bọ̀ orí ìwọ burú àríkẹ́ tí wàá tọpẹ́ olòṣì bí tá sí ikú mọ̀dà olóòrùn ìyá ẹ kó get a life tí ìyá ò bá get a life ó níwà lábẹ́ igi olórí burúkú gbogbo ẹ̀yin bí tá single mother yẹn tẹ́jẹ́ follower Esabod bitterness náà ló jẹ́ káwọn ọkùnrin tara ẹyin dànù nígbà tí wọ́n máa dó yín táwọn ní rí achievement látara yín ọkùnrin wo ló ń dó obìnrin tó lábìlù lára àwọn olòṣì ìtọ́ ẹ̀kọ́ lọ di orí wọn mú porí àwọn tó burú yìí o káwọn náà tiẹ̀ gbá ìṣẹ́jú kan káwọn tiẹ̀ fi rí adùn ayé káwọn tó kú olórí irọ́ ni wọ́n ti kiri orí burúkú tiri wọ́n ti forí képè ayé wọn ti bàjẹ́ táwọn ọkùnrin bá ti wá dó wọn kàkà kọkùnrin láṣeyọrí níṣẹ́ ló máa ṣe àlùwọlẹ̀ nìyẹn máa lù wọ́n wá tari wọn kiri wọ́n wá kóra wọn jọ wọ́n sọra wọn di follower Esabod àwọn olòṣì wọ́n wá rí ọkọ àtìyàwó tó ń ṣe dáadáa wọ́n máa jẹ́lọ́sì èèyàn dẹ̀kọ́ ló ní kó ní yín burú tẹ́ bá mọ̀ pé ẹ̀ ń jẹ́lọ́sì ó ń dùn yín ẹ lọ kú kọ́ wá tún yín bí kẹ́ born again so that tẹ́ bá tún ayé yín wá ẹ̀ tún yàn ayé ilé iná ẹ̀ rí gbé àgbétì ni. ẹ̀ka dàgbà bá ní wọ́ràn tá a rí dájú màmá provoke ni ó gbọ́dọ̀ máa dárúkọ ìbílẹ̀ lọ. ẹ ṣàbíkiri olú abánimọ̀ràn bá rí dá gbogbo ọ̀ràn tó wá ṣèbúrẹ́ àwọn ọmọ ẹ̀ ló wá sí. ó ní ìtìjú ni tó bá ní ìtìjú wàá rí i pé àṣetì ló ṣe lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àṣetì dẹ̀ ló ṣe lórí ọ̀rọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá tó ní lárí lórí social media àṣetì ló ṣe lórí ọ̀rọ̀ wọn orí àwọn ọmọ tiẹ̀ ló ti ṣàṣeyọrí torí àwọn ọmọ ẹ̀ ò ṣe yege torí tó bá ṣàṣeyọrí lórí àwọn ọmọ ẹ̀ àṣeyọrí pé bíi kí ọmọ èèyàn ṣòfò ó yẹ káyé ti kí ẹ kó ayọ̀ lórí ọmọ rí ṣùgbọ́n gbogbo inákíná tó ń dá sílẹ̀ fún ẹyẹ Lizzy Anjorin tó ń dá sílẹ̀ fẹ́ yẹ mi tó ń dá sílẹ̀ fáwọn ẹyẹ ẹlẹ́yẹ ọmọlọ́mọ oríporí àwọn ọmọ tiẹ̀ ló fi sun jẹ
àṣetì ni aláṣetì ni ẹ ìwọ ni founder CEO aláṣetì because Lizzy Anjorin tó attack you attack her because of her marriage is still intact àwọn ọmọ tiẹ̀ dẹ̀rẹ̀ ni wọn ní marriage dẹ̀ ní you attacked her because of her business is still intact ìwọ fúnra rẹ̀ ó ṣàṣetì lórí kó tewé kò sẹ́ni tó tewé rí tó pọ́n láṣọ ìwọ nìkan ló tewé tó pọ́n láṣọ bí ìtàpárò pẹ̀lú ẹ̀ náà ó tún tọrọ jẹ ni kò dẹ̀ ká kò lá òòyó àwọn ọmọ tó tún wá tara ẹ̀ jáde tó tún bí sílùú òyìnbó tó ní free education kò sí tó ṣàṣeyọrí kò sí tó ṣe graduation lójú ayé ẹ títí ẹ dẹ̀ ti bàjẹ́ títí ẹ dẹ̀ ta aṣábí kiri ó dẹ̀ sọ pé ó máa bá tèèyàn jẹ́ jọ àwọn olódù ẹnu nípò òun bá tèèyàn jẹ́ náà àwọn olódù ẹnu seriously sórí ẹ̀ ò pé ni sorry orí ẹ̀ ò pé tẹ́lẹ̀ náà orí ẹ̀ ò pé because orí ẹ̀ bá pé wàá mọ̀ pé ìwọ ni ọwọ́ tó gẹ̀dẹ̀ gbé ara ẹ̀ ló fi nù because all the thing you wishes people's children it pass back on your children irú ẹ̀ wá ń ṣe ó wish wa ká má lọ́kọ because I could remember the first time you come for me ó ní ìyá ọkọ ẹ̀ dà ìyá ọkọ ẹ̀ ò dà kọ́dà mi wá ìyá ọkọ ẹ̀ mo máa ya òun àtọkọ ẹ̀ mo máa ya òun àtọkọ ẹ̀ kí ìyá ọkọ ẹ̀ pé èmi di ọkọ mi mọ́lẹ̀ àwọn ọmọ ẹ̀ ń kọ́ obìnrin méjèèjì tó ti òbú ẹ jáde kò sí tó wà nílé ọkọ o àkọ́bí ẹ̀ wọ́n do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  pa wọ́n àbádọ́n ẹ̀ wọ́n trash ẹ̀ bíi tissue paper second born ẹ̀ lóbìnrin náà wọ́n dó ìyẹn ló bú ẹ̀ useless jù wọ́n ti ẹ̀ ń dàpọ̀ bí ẹ̀ mọ́nú orí bẹ́ẹ̀dì second born ẹ̀ bí kọ́ dó yẹn mọ́nú mọ́tò wọ́n dó yẹn mọ́nú mọ́tò títí iṣẹ́ nìyẹn tún kó HIV ó wá gbé òkú ó wá ó lé lẹ́sùwìgì sórí òkú ra tíkẹ́ẹ̀tì fún kó máa tẹ̀lé lọ Tanzania bí àwọn ará Tanzania gan ṣe ń jẹ oúnjẹ ẹ̀kọ̀tì wọ́n kọ second born ẹ̀ lóbìnrin wọ́n kọ pé ibo ló ti rókú òkú àgàmàsè ibo ló ti gbé rí òkú àgàmàsè tó káṣọ sí lọ́rùn lójú ayé ẹ gbogbo àwọn tó ń fọ́lù ẹ̀ gan kò sí tó fẹ́ tọrọ ọmọ lọ́wọ́ ẹ it's a shame tó kò lè bá mọ̀ pé àwọn followers ẹ̀ gan àwọn kọ́kọ́ mọ̀ pé ló ibùkún ni ẹ your followers because tó bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn lè má wọ́n yẹ̀yí mẹ́sọ̀ yẹn yẹ̀yí mẹ́sọ̀ gbọ́dọ̀ tọ́ àkọ́bí wọn she's married yẹ̀yí mẹ́sọ̀ is a grandma get that fact right she's a grandma and besides àkọ́bí wọn èyìnbó ló fẹ́ American citizen for that matter kò fẹ́ àwọn àbókí kò fẹ́ kíní America èyìnbó lọ́mọ yẹ̀yí mẹ́sọ̀ fẹ́ you get that fact right go and do your findings wọ́n ọmọ tiẹ̀ this is a working corpse. Àwọn Arab kò tẹ̀ jẹ́ àwọn Arab Syria kàn tiẹ̀ bá ẹ gbé àwọn àgbébọ̀ ẹ̀dì ẹ̀ tó bí àwọn àjẹkù kò sọ́kùnrin tó jẹ àwọn ọmọ ẹ̀ tó fẹ́ dúró gbogbo wọn ń jẹ́ báyìí wọ́n sá lọ ni èyí tí ò bá sá lọ ó kú síbẹ̀ ọmọ ẹ̀ náà lè ọkọ kú mọ́ lórí àtìgbà yẹn ó tún fẹ́ Gambia tún do ó bímọ kan fún Gambia ìyẹn tún lọ ó tún gbé òbò lọ sí London wọ́n gbé jùlẹ̀ ni ìwọ fúnra rẹ̀ ó ṣe matchmaking mẹ́ta fún ọmọ ẹ̀ nínú ewé nation kò sí kankan tó fẹ́ dúró nínú àwọn ewé nation ewúrẹ́ nation tó ń kó kiri ìwọ tó fàbẹ́ jóná tó bò ẹ̀ ti jóná ìwọ tó fòbò jóná àgàn tí ò lóyún àárọ̀ dalẹ́ ó sàn jù ẹ lọ àgàn tí ò lóyún àárọ̀ dalẹ́ ó ní value jù ẹ lọ because àgbọn máa sọ pé torí pé òun ò bímọ ni ìwọ fi òbò jóná all what you wish people's children pass back on your children like me now you as you wish that I should be a single mother like yourself like your children but it bounce back to your children. You wish that I have nothing, but it's bound back to your children. Because we never show what we got, doesn't mean we are not successful. Okay? Emi owa, I want to show they are the one living fake. So social media life is different from reality lives. Toku babo deri. Ní ojú ayé ẹ. Sori jo wedding mi ẹ. Sori nto tí ma ṣe. Àwọn warriors tó ń bọ̀, ma ní kí gbogbo wọn kí eléré kó dákẹ́. Oh yeah, eléré, everybody, let's gather do amaje ashabikiri. We go do one for you. I know they do my thing because I won't prepare anybody.
I do my things just to make myself happy. But on top of that day, we go do am for you in a special way with beautiful ladies. We go do on top for you. Oloshi, Polo, wọ́n ti wá ń ka gbogbo èèyàn, wọ́n ka gbogbo àwọn abiyamọ láyé, ton wáyé wá jèrè ọmọ, ton ṣàṣe dànù. Mo wo list gbogbo àwọn abiyamọ èmi ò rí ẹ ńbẹ̀. Kí ló torí ẹ burú, kí ló torí ẹ gbàbọ̀dé Àṣàbí. Kí ló dé torí ẹ gbàbọ̀dé. Tó bá tiẹ̀ ń tàn ẹ, ó yẹ kí wọ́n gan máa tàn rẹ kó kàn jókòó kó tilẹ̀ kó mọ́ra ẹ pé ẹ wá. Kí ló ṣẹlẹ̀? O jèrè ọkọ, o jèrè ayé. Àwọn ọmọ ò ti láṣeyọrí. Ìyẹn ò tó ẹkún fún ẹ lọ́tọ̀ ni. Wà wá jókòó sórí iṣẹ́ onídùn. Wà á pàtẹ òbò ẹ tó ti bàjẹ́ yẹn. Wà á pàtẹ sórí iṣẹ́. Wà wá dìdíkudì wọ́n ní ìjókíjó níjó asán, ayọ̀káyọ̀ láyọ̀ dìdìrìn, ìdíkudì ní wèrè ń di tiẹ̀. Wà wá di tiẹ̀, wà á jókòó sórí iṣẹ́. Wà á máa jábọ̀, wà á máa rébọ̀, wà á máa rúbọ̀, wà á máa rùn. Orí ò pé Àṣàbí, orí ò pé. Níbi tó ti ń jábọ̀, tó ti ń rébọ̀, tó ti ń rùn. Wà á kọ́ máa sọ̀sọ́kúsọ. Tó yẹ pé òórùn òbò ẹ ló ń pa ẹ ló jẹ́ kọ́pọ̀lọ́ ẹ máa ṣe overeating. Ó yẹ kó máa fabricate òbò ẹ kó tó ṣe show because òórùn òbò ẹ yẹ ló jẹ́ kí ọpọlọ ẹ kó máa ṣe overeating. Ibẹ̀ ọpọlọ ẹ ló wá contaminated àwọn ọ̀rọ̀ òṣì tó ń sọ sẹ́nu. Orí ẹ ti dàrú. Orí ẹ dàrú lójú ayé ìyẹ́ ilépo nínú ọ̀run ní ọjà Balógun ó jẹ wọn mọ́. Ìyẹ́ eléwédú nínú ọ̀run ní ọjà Òṣòdì wọ́n jẹ wọn mọ́. Olòṣì ní inside snow. Olòṣì fòṣìṣayọ̀. Olòṣì ó fòṣìṣayọ̀. Oúnjẹ ọmọ wọn màlẹ́kà tó ń pin ògbédéwájú ní ẹ̀rí. Wọ́n ní ìgbégilé ni spiritual pé iwájú ilé yìí o oúnjẹ ọmọdé wọ̀ fún. Lórí ibú. Every day of your life come for Lizzy Anjorin. Nínú èkìsà